so ẹ kàn kọ́ tẹ́fẹ́ kà lọ àfa. A jẹ́ kí n sọmọ ìyá jàre. So. Ẹni sọ ẹ má bínú kí lẹ́sìn kí n sọmọ ìyá. Kí n sọmọ ìyá o. Kí ló dé tẹ́lá kí n sọmọ ìyá. Ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀. Ṣé ẹ kí n ṣe ẹlẹ́sìn mi náà? No, ẹni sọ ẹ má bínú ẹni sùúrù. Èmi tó bá tabadé stage tá a dé èmi lè má bá yẹn ṣe ọkàn mọ́. Ẹlẹ́mi àti yín kì í sọmọ ìyá ẹ kì í ṣe Yorùbá ni ẹni sùúrù. Kùránì tèmi wí fún mi nìyẹn. Innamal mu'minuna ikhwa. Ẹni sùúrù àfà. So ṣé ẹ kì í ṣe Yorùbá? Ọ̀gá o. Mo mọ̀ pé gbogbo nǹkan tó ń fẹ́ káwọn èèyàn máa fi wọ́n lẹ̀ kọ́ máa fún wọn láyè kọ́ máa sọ wọn rẹ̀ jáde. Yorùbá ni mi ẹni mi kì í ṣọmọ ìyá yín. La tasal an unsuri aw nasabi innamal islamu ummi wa abi. Islam ni Yorùbá ò dà wá pọ̀ ẹjọ́. No, ẹni sùúrù ẹni mi kì í ṣọmọ ìyá yín àfa. Ṣé rí pé nǹkan tá à ń sọ ọ̀ngàn náà lélẹ̀ pé ìwé ti ronú fún wọn débi pé àwa ta jẹ́ Yorùbá ìta kì í ṣe Muslim. Wọ́n ní àwa kì í ṣọ. No, àwọn èèyàn máa sọ̀rọ̀ pé kọ́ dúró fún wọn. Ẹ jẹ́ ká àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká máa gbọ́ bá ṣe ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí á máa ṣe ó máa jẹ́ ìṣítí fún àwọn àgbàlagbà wa. Ogun tó ti wọlé Yorùbá tó ti mọ̀ á máa jẹ́ ìṣítí fún wọn. Ọmọ Yorùbá ń sọ lẹ́nu pé a kì í ṣe ọmọ ìyá òun lórí ọ̀rọ̀ ìwé tọ́wọ́n àwọn Lárúbáwá wá gbé fún wọn. Ọmọ Yorùbá tó jẹ́ lẹ́sìn mi ní Kùránì mi fi yé mi pẹ́lẹ́ ọmọ ìyá mi nìyẹn innamal mu'minuna ẹ má yọ mí ẹ jẹ́ jọmọ sọ báyìí. Kò sẹ́ni bí wọ́n fẹ́ kọ́ yọ yín àwọn ọ̀rọ̀ yìí a nílò ẹ̀ láti gbọ́ àwọn èèyàn wa á máa jẹ́ ìṣítí fún wọn. Nǹkan tá pé Islam gangan náà lọ fi ràn yín. Omi ní tèmi lọmọ ìyá mi ẹ̀sìn ni ó sọ mí lọmọ ìyá mi. Mo ti gbọ́ ẹyẹ jẹ́ ká kà lọ. Ẹ̀sìn níbo ni kárọ̀ ẹ kà kọ́tà ń kà lọ mo ti gbọ́ àfa ó yà àfa. Pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn ẹ má bínú pẹ̀lú nǹkan àwọn èèyàn kan lè gbọ́ mi pẹ̀lú nǹkan tá a fa àsọ̀nsìn pẹ̀lú nǹkan tá a dẹ̀ máa ń kà ní Quran. Bó ṣe yan ọ̀rọ̀ lọ́wọ́ ṣe sọ yẹn. Allah sọ wípé bá Allah ṣe sọ nìyẹn. pé kán máa bá àwọn tí ò bá ṣe Muslim jà kó máa pa wọ́n kó máa jí wọn gbé. Ẹ̀rí wípé tí space bá wà táyè bá wà fún àfa yìí ó lè pa wọ́n lè ṣe àìdásí àwa tá a wà ń bì nítorí pé a ò kì í ṣe lẹ́sẹ̀ Muslim bẹ́ẹ̀ àwọn fi wá sí ní ẹja yìí lọ jáde ìyẹn tú sí. So ó yá ẹ̀ka kọ́tẹ́ ká lọ ẹjọ́. Ara kí n tó kà lọ ẹ ti sọ tí yẹn kí n sọ tèmi náà o. No ẹni sùn ẹ wò ẹ mọ̀ pé mi ò bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ mi ò fẹ́ ọ̀rọ̀ ọjà ẹ lè bọ́ lẹ́yìn sí ibi tẹ́ bá dé ẹjọ́. Jọ torí Ọlọ́run ni mo gbé kó bọ́ọ̀lù ẹ máa bá fa kìkì sọ̀rọ̀ ìyẹn ló máa pa ọ́ kìkì sórí igi nígbà tí gbogbo ẹ mú. bàbá ẹ mọ̀ di tí a fi máa gbọ́ wọn ọ̀rọ̀ yẹn kò ń ṣàwọ́ ní ìdúrà àti máa bínú sọ̀wọ́n kan yẹn àwọn èèyàn tó ń gbọ́ wa lọ nílò ẹ̀ nǹkan tá à ń pe Islam kọ́ lè máa rí kọ́ máa gbọ́ nǹkan tá à ń lò fún nìyẹn kò ń ṣe èèyàn bá bu wa kò bá bu mi a gbọ́dọ̀ máa bínú nǹkan tá à ń ṣe wọ́n á bu wa kò sí nǹkan tó lè sẹ́ndì sí wa so àwa tá à ń ṣe àfaradà bọ̀ nǹkan tá à ń pe Islam gangan náà ni wọ́n fi ràn fara yé nǹkan tí mò ń fẹ́ ká máa mọ̀ nìyẹn